ìyáálé wa kí ló ń dà yín láàmú wọ́n sọ pé kò sí nǹkan kan ó di ń tán gbé wọn dìgbàdìgbà lọ sọsibítù ọ̀rẹ́ wa tọ́jú òun ní dókítà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe bí ìhùsí wọn kí wọ́n tó lè sùn wọ́n ń fún wọn lábẹ́rẹ́ nítorí mi sáfùjì akari abẹ́rẹ́sàn tí mo wí báyìí. ọmọ bàrí ni yín ni. ó dà gan nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ti kìí lé. ṣébé kò ti pí báyìí. béèyàn ò fún mi ní respect èyí tí mo bá deserve ẹnu ẹni là fi kọ́ méjẹ àgbàgbà ò tán lórílẹ̀ o ẹni tí à ń tàn tí yóò bá tán ẹnikẹ́ni tó ń tán ni yóò mọ̀ dájú pé òun tọ́ra òun àgbàgbà ò tán lórílẹ̀ o èyí tí mo bá sọ nìṣó lórí tẹlifíṣàn amóhùnmáwòrán kájọ lọ àgìwò àgbàgbà ò tán àwọn tó ń ṣe wéré kó tó dèrè fújì wọ́n ń bẹ nífẹ̀ẹ́ dírà gbogbo wọn ò tí ì kú o. lára àwọn fún wa wọ́n trap ara wọn jọ yẹn wọ́n tẹ̀ gbé máìkì fún mi jọ́ta mi bóyá gbé máìkì yẹn fún mi mo di máìkì yẹn mú báyìí mi ìrọ́rọ̀ sọ́ọ̀sì. wọ́n lẹ́ni tó ṣe gàrí bóyá lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn wọ́n lẹ́ni tó ṣe gàrí bóyá lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún wá fún ẹ ní gàrí ó tún ní lẹ́bù lẹ́fẹ̀ àti lẹ́bù àti gàrí èwo lẹ ṣiṣẹ́ níbẹ̀ amóresùn ní í ṣe àṣewáṣì fọlọ́wọ́ wípé kan láàánú olówó tún láàánú tálẹ́kà ò ní tẹ́ lọ́rùn mọ́. akọ́tẹ́lọ̀ ọ̀nà ìgbàbẹ̀ akọ́fọ̀gánáísà ọ̀nà first time tí màá kọ́ wọ̀ sọ́lọ̀ agbèrè mo bá wọlé wọ́n máa rí wa nírè aláriwo wọn ò ní nǹkan ti gbomi sí mi lára rí. bóyá mo bá rémi dòdò tọba orin ni bá rémi dòdò tọba orin ni mo tẹ̀ pàlẹ́kẹ̀ mo ṣán pàgbádá àgbé lọ́làró ẹ̀mọ́ lọ́jọ́ tó ti pẹ́ àlùkò náà ló lóṣù tó bá jẹ́ torin ẹyọ̀kan 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 ṣáni àǹsà àwàlà lórí. lẹ́nujọ́ mẹ́ta yìí la wá sílùú Ṣàgámù tí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ìdòwú Sàlámì tí wọ́n sọ pé kò sẹ́ni tó mọ bàrí kọ tó àwọn. nínú bí àwọn èèyàn ṣe wo fọ́nrán yẹn ni mo ti gbọ́ nípa ẹnìkan bí wọ́n ṣe jẹ́ ọmọdé tó olóyè ní wọ́n ní Barrister tí wọ́n pé kò lálàfiwé o. torí pọ́ńtò bá ń kálukú ló ń tọrọ lọ́wọ́ Elédùmarè adúpẹ́ àwa lọ́hùn fún lèrè fújì ẹ má fàdà àbàwẹ́ tó lọ́tọ̀ lọ́yà tó wà níbẹ̀ the difference is clear o torí bókun bá fẹ́ bí ọ̀fẹ́ ojú ọmọ ló fún rè o gbogbo jọ mọ́ torí pójú ọ̀run tẹ́yẹ fò láì ní fapá kanra wọn bífẹ́ bá wà níbẹ̀ lóòdodo pẹ̀lú dídán torí ìbọn máráyé jẹ́ ráyé ṣe tèmi Junior Barrister mo ní aráyé bẹ́yìn bá dàgbọ́n mo bẹ̀yìn ẹ̀ máa ta mi ẹ̀jẹ̀ mi kóró púpọ̀ tí mo bá jí lówùrọ̀ mi Àyìndé Adé Àyìndé bí mo bá rò bí sẹ́nìkan gbogbo aburú náà ni kó padà sọ́dọ̀ mi o ṣùgbọ́n tí mi ò bá jẹ́ rò bí sẹ́nìkan ohun tí wọ́n jẹ́ ni mò ń wá ká ìtọ́jú ẹbí pẹ̀lú ara káṣánú fáwọn tí yóò bá ní o ọ̀nà tọmọdé yẹ ó fi ìfẹ́ ràn mí tó bá ṣe pé yẹn ni mò ń wá ká ẹni bá pẹ́ mẹ́mẹ́ ráyè ṣe tèmi ẹ̀bẹ̀ mọ́bẹ̀ ọba Olúwa mi bá mi fún wọn lómi sùúrù mu bá mi fún wọn lómi sùúrù mu kọ́ lè jẹ́ ara ààyè ṣe tá wa kọ́ lè jẹ́ ara ààyè ṣe tá wa kọ́ lè jẹ́ ara ààyè ṣe tá wa. ẹ dúró náà ṣé ọmọ Barrister nìyí ni. rárá kí ló wá dé ń bolẹ̀ tí rí àfijọ tó pọ̀ tó yìí. ó ṣe wọ́lọ̀ ló ṣọlá àkàkà náà ti bí mi. bó ló ń jẹ́ àkàkà. Rẹ́mọ àkàkà Rẹ́mọ lọ́ndà àkàrígbò ní Rẹ́mọ bí láfta òdì tàbá kọjá òdì tàbá ń lọ ọ̀nà ṣàrà àárín méjì ẹ̀ làkàkà wà so ibẹ̀ náà ti bí mi so mo kàn gbé ń bàdàn gbígbé tí mo dẹ̀ gbé ń bàdàn náà kò ju 6 months lọ ìgbà tí bá àmọ́ mi wà láyé ọ̀dọ̀ bá àmọ́ mi mo sábà gbé jù lákàkà yẹn orin Barrister yẹn àbí kán gbáyìn lámọ wúrà kán gbọ́ Bàbáńgá ní àgbà àwọn orin àwọn àgbàlagbà yẹn àwọn láìkì ló jẹ́ kí èmi náà wà ní ṣọ́ọ̀ṣì à ń gbọ́ hip hop à ń gbọ́ kíní ẹ̀ kò wá kí ń dùn létí tèmi náà bíi ká máa gbọ́ Barrister
kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ akọ́ télọ̀ ọ̀nà ògbàbẹ̀ akọ́ fọganáísà ọ̀nà ògbàbẹ̀. bí ọmọ kékeré kan ṣá ló jí àmì pé mo lóhùn orin kémi náà máa kọrin ǹdẹ̀ pé ta ni mo lè máa lo láìní ẹ̀ bí ká jáde ká kọ́kọ́ lọ òde níjọ́ tí máa kọ́kọ́ lọ òde gbàrà ká kọ rẹ́kọ̀dù Barrister throughout táwọn èèyàn dẹ̀ gba tèmi tán náwó fún mi ìbẹ̀lẹ̀ mi fúnra mi náà dẹ̀ ti. ìyẹn ti tó bí ọdún mélòó ń sìn. lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àti ń lọ 15 years. tí kí ni. láti bẹ̀rẹ̀. ẹ ti bẹ̀rẹ̀ orin 15 years lẹ ti ń kọrin. ṣé Barrister ò tí kú tẹ fi ń kọrin ẹ̀ ni 2010 ni Barrister kú náà. Barrister ò tí kú ṣùgbọ́n èmi ò lè sọ pé Barrister mọ̀ mí mọ́ra rárá. ìyẹn Síkírù Àyìndé Barrister. tọ́lọ́run fi kádàrá kí bàbá kú. torí ó ṣe pé 14 years tí Barrister kú ní December yìí so ìgbà tẹ́yìn wálé bẹ̀rẹ̀ ní 15 years ago lẹ́tí ń kọ Barrister. ẹ lọ school ẹ lọ. mo lọ school GS3 mo ti drop out àtọ́lọ́run dẹ̀ kádàrá pa akọ́ṣẹ́ tọ́nà gba gbogbo iṣẹ́ ta kọ́ mo dẹ̀ ń tan láìní ẹ̀ díẹ̀díẹ̀ bíi ká dé bí apalọ̀ ká rí pérò pọ̀ ń bẹ́ẹ̀ ká forin dá wọn lára yá àwọn míì gan wọn á fẹ́ gba tiwa àwọn míì máa ní báyìí tí lè ṣùgbọ́n last a máa padà pàtẹ́wọ́ fún wa tá máa padà náwó fún wa kúrò ńbẹ̀. ṣé ẹ wá lọ kọ́ṣẹ́ orin lọ́dọ̀ èèyàn kan ni. now Barrister lè máa ń gbọ́ lọ́dọ̀ dáàdì mọ́ mi ní àkàkà ìyẹn ló wá jẹ́ kẹ́ mọ̀ Barrister. ṣé mo eléyìí olówó ọdún kan tí ò jára yóò gbádùn. no fantastic. ẹ tún mọ táìtù ẹ. olówó ọdún kan ò jára yóò gbádùn tòrò ń fẹ́ paléyà ó ní kí gbogbo ara lè kí wọn kúrò ládùúgbò polówó fẹ́ ṣọdún ó dẹ̀ ṣàgbéjẹmọ́wọ́ kó ṣọdún ẹ̀ ní ìrọ̀rùn ó ṣọdún jẹ́jẹ́ kó tẹ pámọ́ṣẹ́ ní wòye ọdún tó ń bọ̀ màálùú ni ó pa ṣẹ́ni tó ti ń pa gbogbo látògún ọdún sẹ́yìn tówó ṣùṣìṣù ń bẹ lọ́wọ́ ẹ̀ kí ni kó wí náà kó ní kí gbogbo aráàyè kí wọ́n fàyè sílẹ̀ kó máa dágbáyé fẹ̀sọ̀ pẹ̀lẹ́ ní kókó kó dẹ̀ bọ̀bọ̀ jáwúrà lórí ayé fẹ́lẹ́ bẹ́yẹ̀ òwìwí bá díjú kì máa ṣe pọ̀ ògọ́ ni kì í ṣe pọ̀ ń tijú ó kàn jásìkò ẹ̀dá o kò lẹ́ẹ̀gbà rìn ìṣe ló ń díbọ́ ẹ̀fún kì í fọ́n ọjọ́ èdìdì kọ́ kì í dòṣù kó má lẹ́láyé. Junior Barrister. tó bá tàsìkò àti ìṣù ìdí ńlá àti ìlà ó ti dá mi lójú. béwúrẹ́ bá bójú wẹ̀yìn afẹ́pẹ̀fẹ́ lẹ́pẹ̀ nínú ẹran bá mọ́ bágùtàn bá bójú wẹ̀yìn afẹ́pẹ̀fẹ́ lẹ́pẹ̀ nínú ẹran bá mọ́. ẹ̀wọ̀ àṣà mi kì í gbọ́ o ọmọ aráyé ò nípa àwa ti ìbí aṣọ tó gbó láyé ọmọ aráyé wọn ò ní kọ́ tiwa nípa táwọn bá ti ṣèbàjẹ́ aráyé ìran tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ àwọn ẹ̀fọ́ ó ti dá mi lójú. ẹjọ mo ń bọ̀ Junior kí lè porúkọ yín lẹ́ẹ̀kan sí náà. Ibramovic Ayinde Junior Barrister. Ibramovic náà sọ yín àbí kí lorúkọ yín gangan. Ibrahim stage name Ibramovic Ayinde Bariremo Junior Barrister. ẹ̀yin ni Bariremo báyìí Junior Barrister. now ẹ sọ pé àwọn rẹ́kọ̀dì Barrister tẹ́ ń gbọ́ yẹn ló jẹ́ kẹ́ ẹ lò téèyàn bá tiẹ̀ lè kọ́ ni èèyàn ṣó wá mí pé kéèyàn tó lo voice ẹ̀ ní tí ó bá ń ṣe pé bóyá nǹkan kan pa wọ́n pọ̀ ẹ rò pé kinní yẹn jáde tùṣá. àárín méjì yẹn yọ lóhùn kò yé mi fúnra mi. bó ni dáàdì yín wà. dáàdì mi wà lákàkà. mọ́mì ńkọ́. mọ́mì mi wà ní Ṣàgámù bí ṣùgbọ́n máa kàkà náà ni. ohun yẹn ó rí bákan lára mi o. náà bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ yẹn báwo ló ṣe rọrùn fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀lú orin Barrister ṣó ni Barrister yẹn náà lẹ ohun Barrister lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni abẹ tí ń lo àwọn nǹkan tẹ́lẹ̀ kẹ́ tó yí sọ́dọ̀ Barrister. ohun Barrister náà ni wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ ó dà gan nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ó tì kìje lè lọ. ó tì kì báwo. ó kìje lè lọ gbogbo ẹ̀ náà ọwọ́ Ọlọ́run ló wà ká ṣàtúmọ̀ dúpẹ́. ok ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ó tún kì jù yí lọ. ó kìje lè lọ. ṣé bẹ́ẹ̀ kò ti pín báyìí. díẹ̀ ti ń já náà. kí ló fà á bóyá torí ẹ ti ń bímọ. yọlọṣà. kí ló lè fà á ohun tínrín àwọn olórin kan wà nígbà tó ń Ṣínà Àkànní sìn ohun ẹ̀dí sìn bó ṣe tínrín náà ló ṣe tínrín. ó depend. ẹ mọ̀ pé Ọlọ́run kádàrá káwọn láwọn nǹkan treatment of voice jẹ́
wọn ò dẹ̀ tí káṣà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ṣà. wọ́n tún ní nǹkan tó ń jẹ treatment of voice. ó láwọn nǹkan tó ń lò tó ń fi ń treat ohun ọlọ́run jẹ́ káwa náà rí lò ní. bọ̀tẹ́lẹ̀ tí ń kọrin láti fi 15 years ẹ̀ ń lò dé orí náà ṣé wọ́n ti ń pè é sóde. ń pè mí sóde ṣùgbọ́n kò tí ì dàbí. ṣíṣe orin ilẹ̀ wa ń ṣe ń sìn. based on music for now. ní Rẹ́mọ yẹn for now. ẹ ti gbórin ìjáde rí kù nínú Rẹ́mọ yẹn. dáadáa. àwọn bolẹ̀ ti lọ. mo ti lọ Jẹ̀bú Òde, mo ti lọ Sọ̀lọ̀. lẹ́kọ̀ọ́. kódà first time tí màá kọ́kọ́ wọ̀ Sọ̀lọ̀ Agbe ni mo bá wọlé. kí lẹ gbá wọlé. Agbe báwo. bí mo ṣe wọlé síbẹ̀ níjọ́ náà lọ́hùn mo kàn ń gbọ́ pé ìsọlọ̀ ìyanu ẹ̀ ni ọkọ̀ ti já mílẹ̀ níjọ́ náà lọ́hùn torí mo kàn tàràkà wọnú Èkó ni níjọ́ táwọn wí. mo dẹ̀ wọnú ìyànà Sọ̀lọ̀ mo kọrin London Bridge. àwọn London Bridge yẹn ló wá ta mí lólobó pé kábíyèsí Agbábíàká wà láyé ńgbà ẹ̀ ó ń host meeting láwọn olóyè ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wọ mọ́rúwá láti bẹ̀rẹ̀ báyìí dé palace Agbábíàká ní àwádó lẹ́nu náà wá ń kọrin kábíyèsí àmì kan wọ́n pè wá wọlé. rẹ́kọ̀dù kan tí Bàrí ṣe tó live kan tó ṣe fún wọn gbà náà Agbábíàká òdùdù gbẹrẹdù ọba wa tuntun Adéọlá Lúfẹ́mi lóyè Amson Kabiru Fine Boy Kabiru ẹ̀gbọ́n Jíbún Kabiru ló ní kí n kí yín ó ní kí n kọ́ ba tó ṣàfibẹ̀rẹ̀ sí ní kí àwọn ọba ẹ̀ ń bẹ̀. mo ṣáà lo àwọn orin àwọn ibi tó ti kí àwọn olóòtú mo ti ń kọrin ṣá kábíyèsí ànìkan pè mí wọlé ń jọ ẹ̀ ṣá gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run. wọ́n entertain mi kábíyèsí fún mi lówó envelope tó fún mi jọ fún mi 20,000 jọ́tà ń wí. ó fún mi envelope 20,000 jọ́tà ń wí. ìyẹn ọba Ọ̀sọ́lọ̀ fúnra rẹ̀ àwọn olóyè ẹ̀ náà ní 1,000 oní 2,000 oní 5,000 tó yẹ pé kábíyèsí ó ṣàyànda mi ń jọ yẹn tó yẹ pé wọ́n wábi tẹ máa sùn. ìyẹn kábíyèsí ọba Ọ̀sọ́lọ̀ Agbábíàká Kàbírù ó wábi tẹ máa sùn sí palace ńjọ́ yẹn mo sùn síbẹ̀ mo jú ńjọ́ yẹn ó dijọ́ kejì torí ilẹ̀ ṣú ńjọ́ yẹn ló fi ní òun ò lè gbà kí n padà síbi tí mo ti wá ní táìmù yìí pé mo ní pé Rẹ́mọ ni mo ti wá òun ò lè ṣí mílẹ̀. ìyẹn kábíyèsí ọba Ọ̀sọ́lọ̀ ó ṣàjẹ́ kí n sùn palace yẹn mọ́jú ńjọ́ yẹn ó dàárọ̀ ọjọ́ kejì bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ wá láàárọ̀ ọjọ́ kejì 20,000 envelope tó fún mi lálẹ́ ọ̀tọ̀ eléyìí tó tún fún mi láàárọ̀ ọjọ́ kejì náà ọ̀tọ̀ pé kí n fi wọ mọ́tò nígbà tí mo tún máa kàyàn náà ṣe ní náà tó jẹ́ the same 20,000 pé kí n ti ẹ̀dẹ̀ rí kábíyèsí kí n dúpẹ́ lọ́wọ́ wọn gbà tí mo dẹ̀ sì máa padà gbọ́ ní Ṣàgámù ṣàní mo gbọ́ pé kábíyèsí ti wà. ṣe lọ́jọ́ yẹn gangan. kì í ṣe lọ́jọ́ yẹn gan ṣe lọ́jọ́ yẹn gangan. ẹ̀dùn ìsọlọ̀ tẹ̀yìn lọ yẹn tẹ́ fi ń kọrin lábẹ́ kí lẹ lọ ṣe ń sọlọ̀ lọ́jọ́ yẹn. mo kàn mo ṣọ́ra ajé kúrò Ṣàgámù àti bí mo yẹ máa ń ṣe láwọn bí apalọ̀ ń bí. máa mọ roaming about a kàn máa ń rìn kiri tá a bá ti rí ibi térò ti pọ̀ sí. bọ́tẹ́ ẹ̀ tí wà sábẹ́kúta ẹ tí máa wájé lọ sábẹ́kúta ní kọ̀rọ̀ ẹni pé ẹ kàn lọ lọ́jọ́ yẹn sí sọlọ̀ pé ẹ tún fẹ́ wá ṣẹ́yìn nìkan lẹ dá lọ ẹ̀yin àti wọn ṣẹ́jọ́ dábàndínlẹ̀ ni. a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ṣolórin lẹ́yìn náà. mi ò lè ní mi ò ń ṣolórin. ṣé barista lẹ́yìn náà ń kọ. mi ò ń kọ barista Ọlọ́run fún èmi ní talent tó jẹ́ pé mo kàn jẹ́ pé mi ò lè ṣe láì má gbọ́ orin tó kọ̀ bánú ẹ̀ ni pé mo like orin barista. nígbà tẹ́ni tí a dẹ̀ máa pàdé tí Ọlọ́run máa ṣe tí a máa pàdé èmi náà lọ sí occasion kan ni mo wá bá wọn tó ń perform bẹ̀ àwọn nìkan wọ́n dá ń perform mo ṣe ẹni tó ní talent tó dá ń perform láìsí back tí ó sẹ́ni tó back ẹ̀ ó wù mí kémi náà show talent inú mi torí èmi náà máa ń dá kọrin tí bá dá ń bí kí n dá máa ṣiṣẹ́ ilé mo dá ń fọṣọ ń gbà mí máa dá máa kọrin táwọn neighbor mi lè máa ń sọ wípé ọ̀dà alágbájá ẹ̀dẹ̀ ní voice bí kọ́ back orin barista. ọba lọba ìlà yìí kò sóhun tó lè ṣe o. ọba lọba ìlà yìí kò sóhun tí ó lè ṣe. tó bá wọ Ọlọ́run àpẹ kójú rọ. ọba lọba ìlà yìí kò sóhun tí ó lè ṣe. tó bá wọ Ọlọ́run wá àṣìkan bí òjò.
ọba lọba ilẹ̀ yìí kò sóhun tí ó lè ṣe. torí má jẹ́ kí dààmú ẹ pọ̀ ibi orí dá ẹ sí máa gbébẹ̀ yóò rọrùn ní lọ́tẹ̀ pamọ́ṣẹ́ dandan kọ́ ni kí adélu òyìnbó ká tó lówó àgbẹ̀ǹbẹ̀ lóko ilẹ̀ ṣùkú tó wálé tí ó bá ṣe pọ́njí ṣùwà kí ló ń dúró mú ológun ọdún lájò ẹ ò tún wálé àjò tí ó bá gbèyàn ẹni kò darí wálé kò sí ń tàn wá lájò tí ó sì nílé béèyàn gbẹgbà tí ó bá lè gbáre mú láyé òǹdọ́fẹ́ ní gbé ìbàdàn orí ló ti kọ́ tíré bá kó ẹ lọ́nà lọ́wọ́ bí tó gbé o kádàrá ẹ̀ láti ibẹ̀ láti kọ́kọ́ dún. torí rẹ́kọ́dù mi máa jáde Àyìndé Ọlọ́ládé kò tọrọ kò ní kàn máa sọ̀hún Abíọ́dún béèyàn ò fún mi ní respect èyí tí mo bá deserve ẹnu ẹni làfi kọ́ méjẹ àgbàgbà ò tán lórílẹ̀ o ẹni tí à ń tàn tí yóò bá mọ́ ẹnikẹ́ni tó ń tọ́ ni yóò mọ̀ dájú pé òun tọ́ra òun àgbàgbà ò tán lórílẹ̀ o èyí tí mo bá sọ nìṣó lórí tẹlifíṣàn amóhùnmáwòrán kájọ lọ àgìwò àgbààgbà ò tán àwọn tó ń ṣe wéré kó tó dèrè fújì wọn ń bẹ nífẹ̀ẹ́ dírà gbogbo wọn ò tí ì kú o. fújì mi mo gbé jáde Àyìndé ológun ọlá àwọn kan ń borí ìṣọ̀lẹ̀ ẹgbọ́n Ibrahimovic ẹwà ń borí ìṣọ̀lẹ̀ wọn ń gbéra ṣánlẹ̀ tìyàwó tọmọ wọn bá ń bí wọn léèrè pé baálé wa kí ló ń dà yín láàmú wọn sọ pé kò sí nǹkan kan ó di ń tán gbé wọn dìgbàdìgbà lọ sọsibítù ọ̀rẹ́ wa tọ́jú òun ní dókítà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe bí ìhùsí wọn kí wọ́n tó lè sùn wọ́n ń fún wọn lábẹ́rẹ́ nítorí mi sáfùjì akari abẹ́rẹ́ ẹ̀ṣọ̀n tí mo wí báyé kẹ́nìkan torí mi rè là hypertension a ó sì túra rẹ̀ lásán ni o. Àtọ̀dá ti dé Kọ́lá Adéjòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kàsínàtì á kó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kàsínàtì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kàsínàtì ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. àwọn ẹ̀ka tó dáyé aláyé ń ṣayé àtúndébẹ̀ tán o àtúnbà wọn ṣe Ibrahim bàbá fáyẹlẹ lónìí Ọlọ́ládé o àwọn olùwà bí ibùdá àwọn abẹ́fẹ́nurẹ́ nídà kẹnẹrí mẹ́ta ó fi kìdá àwọn aṣọ ní adé ṣìnà Mojísọ́lá aláàkọlà Àyìndé Síkírù Àyìnlá Ọmọwúrà Ìgì Jẹ́gẹ́dẹ́ Eégún Mọ̀gájí àti Bàbáǹgà ní ìyàgbà àwọn ọ̀rọ̀ Chicago àtàwọn tókù èyí tá fi sílẹ̀ láàyè rí tí wọ́n sọ o. torí mo mú làbàrí pamọ́nà àbá ńlá ń dà ta ló rẹ̀ ìràkà àti alágbàlagbà ajímárórì kájọ máa fẹ́ Bùsọ́lá àjẹgbọ́dọ̀ ń wẹ́ ní kúnra kan lè pọ̀ kájọ joyè àsùnmọ́dídé bọ̀rọ̀ ajímárórì àsùnbẹ̀ bá ní ìgbèrí o. bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ bí mo ṣe pàdé wọn ní occasion tí wọ́n dá ń kọrin yẹn mo rò pé èèyàn ló ní talent báyìí tí àwọn neighbor mi náà dẹ̀ máa ń sọ fún mi pé èmi náà ní talent kébì náà máa show talent mi ń ta pé kí n má jẹ́ ká rí yé gbọ́wọ́ léràwọ̀ mi pé ìwọ náà ní voice bí ó ti ẹ̀jọ́ olórin kan ìwọ náà máa súnmọ́ ẹjọ́ máa wà kí ìwọ náà máa show talent ẹ̀ láti bẹ̀rẹ̀ Ọlọ́run lè gbọ́wọ́ ìwọ náà sókè á jẹ́ pé mo ṣe gba nọ́mbà Àlàyé ní occasion ìjọ yẹn nìyẹn tí mo dẹni tó ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù first play tí máa kọ́kọ́ bá wọn lọ burial lọ play fún wọn lọ play live on stage ní party bó ṣe gbọ́ voice mi àwọn gan dẹ̀ wò pé
tọ́wọ́n bá train bọ̀bọ́ ètò taste àwọn máa. ṣùgbọ́n kan ṣáà ń train Ibrahimovic tani ká sọ bẹ́yìn kọ́ ṣe orin lọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ló kọ́ mi iṣẹ́ mi ìlọ́gà o ìlọ́gà Síkírù Àyìndé tí mò ń fara wé ó ti kú. ta lọ̀gá tí mi ò lọ́gà. bọ̀tẹ́lẹ̀ wá sọ́dọ̀ àwọn náà. bẹ́ẹ̀ni lẹ́yìn òun pé mo fi ọ̀wọ̀ fún wọn pé talent ọwọ́ Ọlọ́run. now Ibrahimovic ẹ̀yin ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan ẹ̀yin ò tẹ̀lé ẹnì kankan báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ sí develop ẹ̀bùn yẹn gangan. ọjọ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ mọ̀ pé mò ń kọrin ọmọ kékeré tó ń kọ hip hop Solodowski la máa ń pọ ọmọ náà ọmọ bàbá Kẹ́mi sọmọ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo ti ń kọ́ṣẹ́ tí lọ ń gbà yẹn ọmọ yẹn ló jí àmì pé òun ní ṣóò kan tóun bá wọn lọ níta mẹ́rin ẹ̀gbẹ́ kóun á bá wọn sọ̀rọ̀ pé bí òjùṣẹ́jú márùn-ún wá fún mi mo dágbo náà wọ́n pè mí jọ́nà ara lọ́ mi láti jáde kò rọ̀ mí lọ́rùn láti jáde ṣùgbọ́n wọ́n padà fọ́ọ̀sì mi mo jáde mo ṣọ́ni bárẹ́ ó ti kú lọ sọ́run ní ìṣó ń lùlù lẹ́yìn G Melody aláyùbá tó ń kékùtẹ̀ ọwọ́ òsì lẹ́ni yẹn ń lò bá ó ti kú nìsín ló lùlù fún mi jọ́nà gbogbo rẹ́kọ́ọ̀dù tí mò ń play ń jọ ẹ̀ ṣe ló ń lùlù sí bígbà tó jẹ́ pé wọ́n jọ òun àti Barrister jọ ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ni ṣùgbọ́n nígbà táwọn tán jẹ́ aláàánú mi tán fẹ́ náwó fún mi tán dé táwọn èèyàn wá ròyìn fún wọn pé ẹnìkan ti kọrin bí o báyìí fèjì wọ́n stop olórin tó ń kọrin lọ yellow card ọmọ ṣínà ní ẹni náà wọ́n stop ẹ̀ wọ́n gba máìkì lọ́wọ́ ẹ̀ wọ́n tún fún mi máìkì padà pé orin tí mo kọ kó tó di pa àwọn dé yẹn kí wọ́n á tún orin yẹn kọ wọ́n á tún orin yẹn kọ orin tí mo kọ ńgbà náà ni bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o ọjọ́ ayé ẹ̀ kó lè dùn ún bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé ohun tá a bá ṣe sílẹ̀ òun la máa ń bá káti kékeré yọ ọmọ rẹ̀ ẹnìkan ò ní gbélé ayé kó pẹ̀lú bọ́sà o kó sọ pé òun ò kẹfọ́ láyé bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀ kọjọ́ ayé ẹ̀ kó lè dùn kó lè láàyè jàkadì kọ́ ajúra wa lọ àbíyẹmọ fẹ̀yìn sọ tọ́lọ́mọ ó ṣáà lùlù yẹn a play orin yẹn wẹ́ pé rẹ́kọ́ọ̀dù yẹn orin yẹn mo yẹ kọ́ yẹn ṣe ló lọ bí pàtó yẹ pé wọ́n play rẹ́kọ́ọ̀dù Barrister nígbà mo tún kúrò lórí yẹn wọ́n tún ní kí n kọ̀ mí Ọlọ́run ló pé ṣẹ́ wà lọ́nà orin Ọlọ́run ló pé ṣẹ́ wà lọ́nà tábà ṣiṣẹ́ kékeré o ká ṣàtìrèrè tó pọ̀ bá ṣiṣẹ́ kékeré o ká ṣàtìrèrè tó pọ̀ rẹpẹtẹ Ọlọ́run ló pé ṣẹ́ wà lọ́nà iṣẹ́ lóògùn ṣẹ̀dákùn múra sí tìyẹ ẹni ṣiṣẹ́ jàre òṣì ó dájú ọ̀rẹ́ wa àṣà àpilẹ̀ yẹn náà ń gbà náà lọ́hùn Ọlọ́run kádàrá kó àwọn èèyàn ṣáà láìkí ẹ̀. èmi náà mo ti ń mú mọ́ra wọn díẹ̀díẹ̀ bíi kádẹ̀ máa bá kọ Barrister dé level kan àwa náà kíra wa káwọn èèyàn kọ̀ọ̀kan ó dẹ̀ ti ń di pé ó ti ń yọwó bíi kádẹ̀ ká kúrò níbi iṣẹ́ télọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ bí ta ti ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ká jáde sí gbòòrò ká lọ bí àpàlọ̀ ká dẹ̀ máa pa bí 5,000 ju bẹ́ẹ̀ lọ nígbà yẹn èmi fúnra mi dẹ̀ ti ń wò pé dàbò orí ta. ẹ bá ṣáà tẹra mọ́ ṣé wàá kó báǹdì jọ ni. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́ máwọn kankan mọ́ra mi bíi kájọ máa jíwèrè nígbà àwẹ̀ wákàtí ọ̀yàn gan pẹ̀lú nǹkan tí kábíyèsí rí wọ́n fi mí jẹ oyè amúlùúdùn níbí amúlùúdùn ìdádó ràdánù àtàwà ní Ṣàgámù ọ̀yàn pẹ̀lú nǹkan tí olóyè tún ní báyìí bógo ṣe ń jẹ tọ́lọ́ ẹ ti fi kékeré joyè ẹ dẹ̀ fàgbà lò. àmì o. now bí ẹ ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. composition ṣé ó wá rọrùn fẹ́yìn láti compose orin fúnra yín àbí gbogbo orin tẹ́ nǹkan náà orin Barrister? ó rọrùn fún mi láti compose fún mi. Okay, ẹ kọ́kọ́ fún mi Barrister àwa tẹ́ ń gbé rírè àwa la dé dídé ta dé adé the truth. àwa tẹ́ ń pè rírè àwa la dé dídé ta dé adé tọ́lá tọ́lá.
torí èdìdí bàrà àwàládé dídé tàdé àdétọ́látọ́lá abátalágẹ̀mọ́ bá dá lórí ìṣà òkè gbà àwàládé dídé tàdé àdétọ́látọ́lá torí Àyìndé Ògúnnímì ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ bó bá finá wọn pọ̀ ṣeun bó sì finá wọn pọ̀ ṣeun fínà ń bẹ̀lẹ̀ nù alágbẹ̀dẹ ọlọ́ládé ọmọ adọ́kan bí owó gbèsò ọmọ àtọ̀run bẹ̀bẹ̀ àlè àfi tẹ̀wé ọba sọ bímọ ò láyé ń bí Abíọ́dún Àyìndé ni mi ò ní lárí Àyìndé mo dé mo wà gbáàrí tèmi o orí òkun ló lórí omi ọ̀sà ló lórí odò ẹnìkan kì í bínú owó ẹnìkan kì í bínú ọmọ ẹrù tọmọ ṣálẹ̀ lẹ́hùn ire owó kó máa wá wálé ire ọmọ kó máa wá wálé àlàáfíà lọ́dẹ̀dẹ̀ wá àìkú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹni kó máa wá wálé àfàìlà ọjọ́ bọ́jọ́ bá lámàlà. ẹ gbádùn ebro. bẹ́ẹ̀ ni sà mo fi ọwọ́ ẹ̀ sọ̀rọ̀ tó bá pè mí gan kí n wá ta tẹ́tẹ́ lórí ẹ̀ mo lè ta níbi tí mo ní garanti nínú ẹ̀dẹ̀ tí mo bìlífù ẹ̀dẹ̀. ó yẹ ní kó fún yín bàrí kan káwé ìfẹ́ fún yín. ó yẹ fún mi lówó kílẹ̀ níyẹn. owó kílẹ̀ ní o tẹ́nìkan ò tí ì ní rí. ọmọ kílẹ̀ bí o tẹ́nìkan ò tí ì bí rí. àbíẹ́ kúkúrò wá pin tẹ́lẹ̀ pa ò ní ìṣeun rere nílé ayé. ibi wọ́n fojú sí kádàrá ò gbábẹ̀ mọ́ ìyẹn ló ń bí wọn nínú. ìyẹn náà ṣe ń sọ pé eléré wọ̀ lọ́la lágbèṣe máa kọ́lé. ẹ bá rori yín pé ayé ti yí padà sígbà yéèjọsí Ebenezer Obey ó ti kọ pẹ̀tẹ́ẹ̀sì bìrìlà láyé yìí o Sọ̀ní Aládé Àmọ́ Adéníyì ó ti kọ pẹ̀tẹ́ẹ̀sì bìrìlà láyé yìí o ẹni mo gbé kòkè ọ̀la mo gbẹ́rò ilẹ̀ ń pariwo kárí ayé ẹ bá rori yín pé ayé ti yí padà sígbà yéèjọsí bá Síkírù lọ́la Adémi bari o. ẹ mọ̀ ní Barrister gan-an ǹjẹ́ ti láǹfààní àti pàdé àwọn kan tó ń kọrú Barrister tẹ́yìn náà ń kọ ẹ mọ̀ báwọn tó ń kọ Barrister pọ̀ dáadáa ẹ dárúkọ bíi mélòó kan tẹ́ ẹ ti gbọ́ rí tó ń kọrin Barrister. Ìdòwú Sàlámì Àyìnlá Oníkòbókò yẹn ti kú nìsín. Àyìnlá Kòbókò Àyìnlá Oníkòbókò ó Ṣàgámù lọ́jọ́ yẹn ti kú. Nígbà tí mo lọ sí Ìgbòho mo pàdé ẹnìkan náà wọ́n pè ní Ṣàgàlà Ìgbòho nìyẹn wà ní sáìdì Ṣakí mọ́ Òkè Wò. Ìṣàgàlà yẹn wà. Ìṣàgàlà yẹn wà ìyẹn náà ń kọrin bíi Barrister. Ọ̀gbẹ́ni kan náà dẹ̀ wà ń Jẹ̀bú Òde níbi wọ́n pè ní Bàrí Ìjẹ̀bú. Àdàsá kọ́ nìyẹn. Ìmúrúkọ ẹ̀. Àgbàlagbà báyìí. Àgbàlagbà ni. Bàrí Ìjẹ̀bú. Àdàsá nìyẹn. mo dẹ̀ tún mẹ́nìkan náà Besco Assis. ìyẹn wà ń lọrin. ìyẹn wà ń lọrin. Besco Assis. ìyẹn ti ẹjọ́ Barrister báyìí. dànù gbogbo tí ohun tóhun tí kùn gbogbo ẹ̀ Ọlọ́run fi kádàrá kéèyàn jọ Barrister. Besco Assis. lẹ́yìn náà àwọn ọmọ tí bàbá tún fi sílẹ̀ bíi Adéwálé Rasheed Barishoki Àrímádé obìnrin nìyẹn. náà mò ń bọ̀ Ọlọ́ládé Ahmed ńkọ́ tó wà lórí. Ọlọ́ládé Ahmed. náà composition báwo ló ṣe wá rọrùn fẹ́yìn láti máa compose orin fún ẹ náà tẹ́nì kan bá pè yín sí pé bí ká ṣe record kí lè fẹ́ kọ sínú record. ó yá mo gbá rémi dòde tọba orin ni mo gbá rémi dòde tọba orin ni mo tẹ̀ pàlẹ́kẹ̀ mo ṣán pàgbádá àgbé lọ́làró ẹ̀mọ́ lọ́jọ́ tó ti pẹ́ àlùkò náà ló lóṣù tó bá jẹ́ torin ẹyọkan ṣáni àǹsà àwàlà lórí Àyìndé Bramovic dé pẹ̀lú ọgbọ́n ṣíṣẹ̀ ń tẹ̀lé ní borin ṣe ń wáyé o tìgbé ń ṣàtọ̀kùn ètò forin wa ìlú gan tó máa ṣiyẹ̀ bí aṣọ oge. ó yá àṣewáṣì ìfọlọ́wọ́ wípé kan láàánú olówó tún láàánú tálíkà ò ní tẹ́lọ́rùn mọ́
àṣewáṣì bolówó wípé kan láàánú olówó tún láàánú tálákà ò ní tẹ́ lọ́rùn mọ́. Onírísìn mo kọrin pé kánú oníbàárà òfẹ́ ilẹ̀ Yorùbá mo ti rí ẹlọ́mọ kẹnu oníbàárà òfẹ́ ilẹ̀ Yorùbá mo ti rí. Wọ́n fóníbàárà lówó ó tún yọjú wọlé, wọ́n fóníbàárà lówó ó tún yọjú wọlé. Ṣọ́dún làgbẹ̀dẹ̀ rán ọkọ ẹ̀ tó ń gbé ta torí owó, ọdún làgbẹ̀dẹ̀ rán ọkọ ẹ̀ ló ń gbé ta torí owó. Ọbẹ̀ òkè dá lọ́rùn ojú ni màálù ń rọ, ọbẹ̀ òdẹ̀ dá lọ́rùn ojú ni màálù rọ. Wọ́n lẹ́ni tó ṣe gàrí bóyá lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn, wọ́n lẹ́ni tó ṣe gàrí bóyá lẹ́gbẹ̀ẹ́, wọ́n tún wá fún ẹ ní gàrí ó tún ní lẹ́bù lẹ́fẹ̀ àti lẹ́bù àti gàrí, èwo lẹ ṣiṣẹ́ níbẹ̀ amóresù ní í ṣe. Àṣewáṣì fólówó wípé kan láàánú olówó tún láàánú tálákà ò ní tẹ́ lọ́rùn mọ́. Torí wọ́n lélele wọn ò bá onífújì wọn wá wọn ò rè, tó jẹ́ wípé wọ́n lélele wọn ò bá bàrí wọn dà wọn wá wọn ò rè. Gbogbo ọ̀nà tó mi bá wọ̀nà àbọ̀ wọn wá wọn ò rè. Tọmọ Adéjà kò bóra àròlé Aláàjì àgbà o, tọmọ Adéjà kò bóra Kasinati àròlé Aláàjì àgbà o. Ṣúgà ọmọdé ń jó ijó Àyìndé, alàgbà ń jó ijó Àyìndé, ọmọdé ń jó ijó Àyìndé, alàgbà ń jó ijó Àyìndé. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń wo wá káàkiri àgbáyé, lára ohun tètò yìí wà fún ni pé ká máa ṣàwárí àwọn èèyàn. Mo dẹ̀ máa ń sọ pé tá a bá ti rí nǹkan kan tí wọ́n ní ẹ̀bùn àfi ká gbé wọn. Ìyẹn ni pé rẹ́kọ̀dù wà kálẹ̀ fẹ́ ṣe báyìí. Ó fùlù tó máa fùlù gidi, ọ̀tún tó sì side one side two. Nàìjíríà láti rí gbóní bára ń ṣe kílẹ̀ pé. Ká fọ́ ní bára lówó ká tún máa tójú wọlé. Wọ́n fún yàn gàrí ó tún rí lẹ́bù lòún fẹ́. Nígbà tí ò ṣiṣẹ́ gàrí. So composition wà. Ó pọ̀. Àwọn èèyàn fẹ́ ṣe pátí náà tán bá pè yín Band Boys wà tó pọ̀. Ó wà. Ìjẹ́rìírí kan ti wà rí tó ṣẹlẹ̀ tó fẹ́ jẹ́ kí iṣẹ́ yẹn sùn yín. Láwọn àárín méjì kan wà bíi níjọ́ tí Ọlọ́run kádàrá kíkan lára wọn fún màá lẹ̀ mí ní dárúkọ àìgbọ́ búburú lẹ́nu àwọ̀ rẹ̀. Wọ́n trap ara wọn jọ yẹn, wọ́n dẹ̀ gbé máìkì fún mi jọ́ táwọn wí after 3 days mo ẹ̀ṣẹ̀ get voice mi. Ẹ pé mo pè bóyá gbé máìkì yẹn fún mi, mo di máìkì yẹn mú báyìí mi ìrọ́rọ̀ sọ sí, mo fa ṣòkòtò ẹ̀ padà mo gbé máìkì yẹn lọ. Ṣọ́n tún mú yín lóhùn bí ni. Ẹ wọ ọlé ayé ìlọ́fà iṣẹ́ tá à ń ṣe náà iṣẹ́ ayé gidi ni, kọ́lọ̀ ń dìwà mú kọ́lọ̀ ń dìwà mú fún ara ẹ̀. Ó ga o. Challenges àwọn kọ̀ọ̀kan tí mo tún rí láàrin méjì ojú pé ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí ká dáwọn bí apalọ́bò míì ẹ pé wọ́n máa rí wa nírè aláriwo omi kan ti domi sí mi lára rí, kúrò ń bẹ̀ má pariwo, ṣùgbọ́n last wọ́n máa last àwa tá à ń disturb yẹn la máa padà jẹ́ kọjá àwọn tá à ń bẹ̀. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, alhamdulillah. Ẹlẹ́fẹ́ kí kábíyèsí bẹ́ẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́. Kábíyèsí Mọ́ṣífìlà Bàdé ọ̀bàrẹ̀ ọba Oríyọmí Mùsílíù ládàánú wà fún gbogbo ìdàdó. Kábíyèsí tó bàbá ọlọ́lá ṣe ń tọ́jú olórí Mojísọ́lá. Kábíyèsí mo fi ẹ̀ tó ó fi mí já amúlùdù amúnú ọba àdùn gbogbo ìdàdó. Kábíyèsí mo fi ẹ̀ aládé ṣe ń tọ́jú olùsàmì ẹ̀kọ́ ẹnire. Wọn ò gbàgbé dòdò Balógun Ọ̀túnba olóyè mo káwọn bàbá ọlọ́lá bàbá tiwa ní gbogbo wọn. Ìbà Ọ̀ṣídìrú mú bàbá Awolúfẹ́mi lóyè Àjàyí Adé ọba wa ni. Torí pé rán àtàkóró wọnú àdó tó bá lórí pípé àrídájú wípé àtàkóró wọnú àdó tó bá lórí pípé àrídájú wípé tó bá ń jáwé kan lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n àrídájú póhùn ń játọ̀ mọ́ ẹ̀mọ́ àṣìpà òwe ló ń játàkóró àtàkóró wọnú àdó tẹ̀sán wípé kò lè kọ́ ọmọnú ẹ̀wọ̀
ìbà kábíyèsí àkàrìgbò adéwálé tọrùn gbúwà kejì ọmọ àjànàkú kéyàrá ọmọ tẹyà bàbí ẹyà ni yóò máa jọ. àwọn afẹ́ sọ tẹlifóònù nọ́mbà wọn sìn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n pátá bóyá fẹ́ pè wọ́n fún òde tàbí ní nǹkan kan tẹ́ fẹ́ fi sọ́pọ́ọ̀tì Ibramovic Bàrí Rẹ́mọ Junior Barrister ní gbogbo Rẹ́mọ tó fi dá wọn lójú pé àwọn ń kọ Bàrí. wọ́n fẹ́ sọ tẹlifóònù nọ́mbà wọn sìn ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè yín sí káàkiri àgbáyé. 09155230735 lẹ́ẹ̀kan sí 09155230735. kí yẹn ni WhatsApp nọ́mbà yín. WhatsApp number. ṣé kò síbi tán lè pè yín síbáyìí tẹ́lẹ̀ sí lọ ṣeré bandwidth gbogbo ẹ ti wà. ọlọ́gbẹ́ni fújì ló ń kí yín o ó ní kẹ́ lówó kẹ́ kọ́lé o Àyìndé ní kẹ́ ṣòwò kẹ́ jèrè rẹpẹtẹ ó ní ọmọ yìí ó ní mo rí iṣẹ́ kú o àpàdà sábúrúkú ò ní tọ́ sí wa o ó tún ní Ọlọ́run dákun má gbà fàájì mi tí mo fi ṣọkọ ìyàwó tí mo gbé sílé owó ń bẹ o ojú ń bẹ o ohùn ń bẹ o èdè ń bẹ o àkọ́pà ó tíya Ọlọ́run dákun má gbà fàájì mi tí mo fi ṣọkọ ìyàwó tí mo gbé sílé torí pé orúkọ tó ń yàn là ń jẹ́ lẹ́yìn odi tàbí kájẹ́nulẹ̀ orúkọ àtàwọn ni mo ń bá wà lórí lábàárì yẹn ọlọ́ládé ẹni máa bímọ yìí kú sẹ́wàwá ó kéńdèrè ẹni máa bímọ yìí kú sẹ́wàwá ó kéńdè ẹ̀dùnjọ́ bí mi yẹn mọ́ lè jìrẹ́ ó kéńdè ẹ̀dùnjọ́ bí mi yẹn mọ́ lè jìrẹ́ ó kéńdè wíníwíní lójú orogún wọn mọ́ lè jìrẹ́ ó kéńdè. gbogbo olólùfẹ́ Kasinati Sugar